أهلا وسهلا يا مرحبا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن محمد الرحيم. محمد 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 صلى الله عليه وسلم. asindakwa nabi ẹ̀yin alihuda ẹ sì yombo wọn dáadáa. صلى الله عليه وسلم. muhammadu muhammadu. صلى الله عليه وسلم. ẹni wọn bá dákọ anabi lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ó wá bóyá torí pàwọ́ àṣẹ̀ṣẹ̀ dé láti Ìlọrin ni. yòbó anabi kò mọ̀ ní coronavirus. صلى الله عليه وسلم. yòbó anabi Muhammad dáadáa. صلى الله عليه وسلم. tí a bá ní kíni ntí ń jẹ́ kí alimukutaru mọ̀ kan tó. سلام عليكم سنة نبوية. bàbá wa ní fàgbà anabi ní Muhammad ní. سلام عليكم سنة نبوية. salamu alaykum. سلام عليكم سنة نبوية. bàbá wa oníyàgí. إجابة alimukutaru sani sọlẹ̀. فرد على كل مسلم. kò sí ti ń jẹ́ ìwà nabi wa Muhammad babalamunigun. سلام عليكم kò sí ti ń jẹ́ ìwà ń ṣe Ọlọ́run. سنة anabi a máa dunnú sáwọn sábẹ́rẹ̀ a máa dunnú sáwọn mùsùlùmí. سنة نبوية. bí wọn náà bá ń pera rẹ̀ lójíṣẹ́ Ọlọ́run tó ń pera rẹ̀ láàfáà àti ilé máa fi kó dunnú sóore olóore. سنة نبوية. إجابة alimukutaru. فرد على كل مسلم. محمد أشرف العرب والعجم. حياكم الله. محمد خير من يمشي على قدمه. محمد oníyàgí bàbá oníyàgí. situl ma'ruf jami'uhu Muhammadu sadiqul ihsani wal karami. olóríire ni gbogbo àwa tá a wà ń bí. Muhammadu tó o bá kọ̀nfàmù ara rẹ̀ pé olóríire ni ọ̀yọ́ bá nábì lẹ́ẹ̀mẹ́ta kéré. Muhammadu ashraful arabi wal ajami. ẹlòmí ò kọ̀nfàmù ara rẹ̀ o ẹlòmí ò kọ̀nfàmù ara rẹ̀ ẹlòmí ò kún fáyẹ̀ kún. ashraful ọmọ ìyá mi láti Ìlọrin. arabi wal ajami. Muhammadu khairu salli wa sallim ya ilahi ala rasulil Mustafa. salli wa sallim ya ilahi ala rasulil Mustafa. Allah salli wa sallim ya ilahi Baba ń fọ́ àgbà. rasulil Mustafa. ẹni rẹ̀ àwa olóríire ẹja máa fẹ́ràn ara wa káwọn eléré ibú náà máa fẹ́ràn ara wa. Ya ilahi ala rasulil Mustafa. ìjàpá nínú wọn ọ̀dà wọn ní bẹ́ẹ̀ yẹn bá ti rí ẹ̀yìn rẹ̀ jákujàku yìí náà yóò mọ̀ pé nínú rẹ̀ ọ̀dà. Mustafa ọmọ ìyá mi. wa sallim ya ilahi. salamu alayka ya habibi nurallahi Mustafa. salamu alayka ya malavi ya mahbubal asfiya. Salli wa sallim ya ọmọ ìyá mi ilahi oníyàgí. ala rasulil Mustafa. bẹ́ẹ̀ bá jẹ́ àfa tí o bá mọ ìyá nábì tí o máa sáksọ̀n ò ní máa sáksọ̀n gbogbo ìgbà ọmọ wa dára nù ọmọ wa kọ bí ọmọ kọ ẹni gbogbo ìgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni mo kò tá a ṣe ṣe ẹni tí o bá kú kó kú àwa tá a bá kú ká kú. Uhibbuka qalbi daiman uhibbuka qalbi daiman ahwaka habibu Mustafa mata alqaka ya murabbi sayfallah.
المصطفى أحبك قلبي أحبك قلبي أحبك قلبي أحبك قلبي يا من دائما هواك حبيب مصطفى متى ألقاك يا مربي سيف الله حبيا صل وسلم سلم يا إلهي صل صل المختار ودا صل وسلم صل يا ربنا وسلم على ما الله الله وللخالق رحمة وشفاء الله الله صل يا ربنا وسلم الله هو للخالق رحمة وشفاء اللهم صل على محمد اللهم صل على محمد يا واسع الإحسان صل على محمد اللهم صل صل على محمد يا رسول الله النبي محمد أويا 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 النبي رسول محمد الله النبي يا محمد طه النبي رسول محمد الله النبي يا محمد هيمي النبي رسول محمد الله النبي محمد رسول الله يا شوكبانا محمد رسول الله يا شوكبانا يا شوغبانا يا شوكبانا شوغبانا يا شوكبانا ẹjẹ ń gbọ́ piano yẹn dáadáa yá ṣùgàbànà شوكبانا محمد رسول الله يا شوكبانا يا ṣùgàbànà يا شوكبانا محمد رسول الله يا سقبل محمد رسول الله يا سقبلنا يا سقبلنا يا شوكبانا على محمد رسول الله شوكبانا محمد رسول الله شوكبانا صلى الله عليه وآله وصحبه وسلم. والليلة الفي لعمد ثانية ما شاء الله tí o kọ́ mọ́ lẹ́ ń gbọ́ yẹn. فأحمد فرد جوهر لا يقسم ما شاء الله. tí o kọ́ mọ́ ẹ máa lọ ẹ̀yin lẹ́ lóní tẹ́lẹ̀ láti jẹ ẹ̀dá tá a ti bẹ̀rẹ̀ ètò wa là ń pè àdákìrù kọ̀ọ̀kan. والليلة الفي لعمد ثانية táyé òfin tán ò lè ríru ànábì kejì. فأحمد فرد جوهر لا níjẹ̀ẹ́ta يقسم MTN ló wá dá wa lára yá ń gbà tá a ṣe zikru juma tán. Ajabiola